ibi tí ọ̀rọ̀ Àfáà Sulaiman àti pásítọ̀ tó fọ́gi mọ́ wọn lórí ní Ìsẹ́yìn dé dúró ni mo fẹ́ sọ lẹ́kùnrẹ́rẹ́ báyìí, ibi tó dé dúró gan báyìí, ibi tí gbèsè dé dúró. Àkọ́kọ́ ni wípé ẹ má gbàgbé pé pásítọ̀ wà ní Yàgànkù lọ́wọ́lọ́wọ́ báyìí, pásítọ̀ kú ní Yàgànkù, wọ́n wà ní Yàgànkù. Ṣé wàá rántí pé àwọn sójà mẹ́ta kan wà, àwọn mẹ́ta kan wà tí wọ́n sọ sójà nínú àwọn tí wọ́n na àáfàá àti ẹlẹ́à. Nínú àṣírí tó tú sí wa lọ́wọ́ ni pé ìkan lára àwọn mẹ́ta yẹn kì í ṣe sójà, ó kàn wọ first sójà ni, fake sójà ni, fìgìláńtẹ́ ni, kò kì í ṣe sójà, ó wọ aṣọ sójà sọ́rùn ni. So nígbà tí ó wá tẹ̀ wọ́n wá yọ òun lẹ̀, wọ́n wá gbé lọ sí Apolongo prison ní Ọ̀yọ́ pé láti lè bá a dín kọ́mọ́ bá a jẹ ìyà. Ṣùgbọ́n bí tọ́rọ̀ dé dúró ní ìsìn báyìí ní ìsìn, wọ́n ó transfer rẹ̀ láti Apolongo yẹn, wọ́n ó transfer rẹ̀ wá sí Yàgànkù ní Ìbàdàn. ní tá à ń sọ nínú kọ́ jẹ́ òní àbí ní ọ̀la. Àkọ́kọ́ nù. Ẹ̀kejì ni pé àwọn ọlọ́pàá náà ti fẹ́ wọ́n máa lọ sí barak lọ́dọ̀ àwọn army pẹ̀lú láti lọ gbé Dámilọ́lá àti sọ́jà àti òṣìkejì ẹ̀ láti lọ gbé wọn wá sí Yàgànkù nìbàdàn. Àwọn army wọ́n ti jọ reach compromise, wọ́n ti jọ reach conclusion pé wọ́n ó release Dámilọ́lá àti àwọn ẹ̀ńtọ́jọ́ ṣiṣẹ́ yẹn tẹ́jọ́ lu àáfàá àti ẹlẹ́yà, wọ́n ó release wọn fáwọn ọlọ́pàá, wọ́n gbé wọn lọ sí Yàgànkù. So ẹjẹ́ tó sọ lẹ́ẹ̀kan sí kẹ́lẹ́ bá gbọ́ dáadáa, ìkan nínú àwọn mẹ́ta tí wọ́n wọṣọ sójà, ìkan nínú òkè ṣe sójà, fìjìláńtẹ́ lásán ni. Wọ́n wá gbé lọ sí Yàgànkù, wọ́n gbé lọ sí Apolongo prison ní Ọ̀yọ́ láti lè bá bóyá wọ́n rọ̀gbọ́n dá sí kọ́mọ́ bá jìyà. Ṣùgbọ́n bí nígbà tí nǹkan lédè tó dé ní ìsìn, yóò jìyà ẹgẹ́tì, yóò jẹ ìyà ẹ̀ṣẹ̀ rẹ̀, wọ́n ó transfer rẹ̀ láti bẹ̀ wá sí Yàgànkù nìbàdàn. Àkọ́nù Dámilọ́lá àti sójà kejì ẹ̀ tí wọ́n jọ pawọ́pọ̀ na àáfàá àti ẹlẹ́à, àwọn ọlọ́pàá ó lọ gbé àwọn náà, àwọn àmì wọ́n ó release wọn fún àwọn ọlọ́pàá lónìí àbí lọ́la, wọ́n ó transfer àwọn náà wá sí Yàgànkù nìbàdàn, wọ́n wá bá pásítọ̀ ń bẹ̀. So lẹ́yìn eléyìí káwa máa retí àwa àṣetò àwọn ọjọ́ tí a pàdé ní kóòtù fún ìdájọ́ òdodo lórí ọ̀rọ̀ náà. Kí n tó wá mọ́ lọ gẹ́gẹ́ bí mo ṣe máa tẹnu mọ́, òjò ń rọ̀ lọ́wọ́, inú kòkó ń dùn, ó ń fa pẹ̀rẹ́ ṣe yẹ̀yẹ́. Ẹ sọ fún òjò pé tó yí ẹ̀rùn bá dé, apẹ̀rẹ̀ náà ń bọ̀ wá kéré tínú kòkó ọgbẹ́. Gbogbo ẹ̀yin tó ṣẹlẹ̀ torí pé ó ṣẹlẹ̀ sí pásítọ̀ ní ìsìn tẹ́yìn rẹ́rìn tí ẹ̀ ń pé kíní kan Ọlọ́run mú kíní kankan. Àmín tí ó kàn lọ́la o. Gbogbo ẹni tó bá kàn, ẹni tó rí ọ jẹ́, kò bá jẹ́ àfáà, kò bá jẹ́ ọmọ kí, kò bá jẹ́ oníṣẹ̀ṣe, kò bá jẹ́ nǹkan kan. Pẹ̀lú ògo lọ́wọ́ Ọlọ́run, bí ìdájọ́ òṣèṣe ó sì wáyé náà ni bá sì dúró ti lọ́run náà ni. Tí gbogbo ayé ó sì gbọ́, á sì máa sìn, á sì sìn tí pé ìdájọ́ òjò tó fi wáyé tí pé á fi ní ìsinmi. Ó ń kálukú fi mọ̀ pé èsì pé ọ̀rọ̀ ẹ̀sìn ni ìtọ́ wà ńlẹ̀. Ìdájọ́ òjò la fẹ́. Gbígbé ọmọ Yorùbá bí tí mo ní kí n tó gbé yín dé lónìí nìyẹn. Ẹ má gbàgbé láti bá mi subscribe sórí YouTube channel mi, Ojúlówó Ọmọ Yorùbá TV. Kẹ́ lè bá mi share, kẹ́ like, kẹ́ comment láti mọ èròǹgbà yín. A ò fẹ́ comment ìjà o. Ẹ dákun tó tọrọ, ẹ má comment tó jẹ mọ́ já, bóyá ń bú yàn torí ọ̀rọ̀ ẹ̀sìn àbí yàn kan. Ẹ má comment ẹ o. Ojú òní ti wà, àlàáfíà la wà fún. Ó dàbọ̀.